Mo kí onílé, mo kí àlejò, mo kí wa ní ilẹ̀ Yorùbá, mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé o. Kábíyèsí Olódùmarè, ọba tí gbogbo ọpẹ́ tọ́ sí, ọba tọ́pẹ́ yẹ. Mo kí máyégún ilẹ̀ Yorùbá pé kó ara fẹ́ra ku ìyá wa Àlímọ́tù Sàdíà. Iwájú tí wọ́n dojúkọ yóò da, ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀ ò ní bàjẹ́ o. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bó ṣe ṣèrìn àjò yá wa tí ò fi kú ní wọ́n lára, tí ò fi dà wọ́n láàmú. Bẹ́ẹ̀ náà la dúpẹ́ fún máyégún ilẹ̀ Yorùbá títún ṣe olórí ọmọ ọba. A kí yín, a yìn yín o. Àìní mọ̀ ṣe mọ́ ò ní tọ́ sí yín o. Bẹ́ẹ̀ ni ó rí. A kí gbogbo ẹ̀yin aládùúrótì náà ní ilẹ̀ Yorùbá lọ́kùnrin lóbìnrin káàkiri gbogbo àgbáláyé. A kí yín pé kú àdúrótì. Máyégún ilẹ̀ Yorùbá, olórí ọmọ ọba, máyégún worldwide, máyégún in general. A kí yín, a yìn yín o. Ọlọ́run fọ̀run kẹ́ màmá tó dolóògbé o. Ọlọ́run ò ní fi ṣẹ̀rù bà yín o. Bá a ṣe wá ń wí ogún tá à ń wí ọgbọ̀n, a tún wá ń fi àsìkò yìí náà lẹ́yìn à ń fi ń pe bàbá máyégún ilẹ̀ Yorùbá pé lẹ́yìn ètò ìsìnkú ìyá yín ilẹ̀ Yorùbá a nílò yín o. Ní ilẹ̀ Yorùbá a fẹ́ ìfọwọ́sowọ́pọ̀ yín gẹ́gẹ́ bí orúkọ yín olórí ọmọ ọba. Téèyàn bá jẹ́ olórí ọmọ ọba, ó ń túmọ̀ sí pé aṣojú ọba, a lè perú ẹ̀ ní bẹ́ẹ̀ ní ọwọ́ ọ̀tún ọba. Léyìí tó túmọ̀ sí pé àwọn nǹkan rere, àwọn nǹkan tó wuyì, àwọn nǹkan tá a lè fi lọ́mọ lọ́wọ́ la gbọ́dọ̀ mọ bá lọ́wọ́ máyégún ilẹ̀ Yorùbá. Lótìítọ́ béèyàn bá ṣe nǹkan tó dára yóò jẹ́ dùnnú fún àwọn kan. Lójú àwọn kan, bó ti wù kí nǹkan ẹ dáa tó, wọn ò ní ò dára. Máyégún ilẹ̀ Yorùbá, èmi ń pè yín, mò ń bẹ̀ yín àti gbogbo ọmọ Yorùbá lápapọ̀ gẹ́gẹ́ bí CNN ilẹ̀ Yorùbá. A ti nílò yín, a nídìí ìrànlọ́wọ́ yín, a nídìí àdúrótì yín ní ilẹ̀ Yorùbá. Torí ẹ sọ fún wa pé ká lọ fọkàn balẹ̀ kó tó di pé a dìbò. Nígbà tí àwọn ọmọ ilẹ̀ Yorùbá kan ń sọ pé lá àfi kílẹ̀ Yorùbá dá dúró, ẹ ní ká lọ fọkàn balẹ̀. A dẹ̀ sì wò pé ọmọ kò lè béèrè àkàrà kí bàbá rẹ̀ fi ejò lé lọ́wọ́. Fún ìdí èyí tí n bá sọ pé ilẹ̀ Yorùbá nílò yín, a ti pe ọba, a ti pe ìjòyè. Ní tí wọ́n ń sọ fún wa ni pé agbára ọwọ́ wọn ìwọ̀nba bí ló dé dúró. A pe olóṣèlú pé ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ó ń fẹ́ àtúnṣe. Bẹ́ẹ̀ ni, a lè ní gbogbo Nàìjíríà lápapọ̀ pa sì wà nù Nàìjíríà, ṣùgbọ́n mọ̀kànmọ̀kàn aṣọ tó súnmọ́ eégún ni ó ń pè ń jẹ́pẹ́. Èyí tí ó súnmọ́ àwa jù náà ni pé ní ilẹ̀ Yorùbá a fẹ́ kí ebi ń pa mí dohun gbàgbé. A fẹ́ kó jẹ́ pé nílẹ̀ ibi tó jẹ́ pé aṣálẹ̀ ni ó ti wá máa kó oúnjẹ wá fún ilẹ̀ tiwa tó jẹ́ ilẹ̀ ọlọ́ràá. Torí ìdí èyí, máyégún ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ amúlùúdùn, tẹ́ jẹ́ the legend. À ń pe gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ gbajúmọ̀ nílùú wípé ilẹ̀ Yorùbá nílò oko ńlá, oko ìgbàlódé, oko tí ó tóbi bí odidi àwọn skul wa ṣe tóbi. A fẹ́ irú ilé tí ó dàbí ti Ọ̀jájá park ní inú oko náà. A sì fẹ́ kí oko náà tóbi tí ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ yóò wà ńbẹ̀. Iléeṣẹ́ tó ti ń ṣe fruit, ibi tá a ti ń ta adìrẹ, ẹran, màálù, gbogbo nǹkan tẹ́nu ń jẹ
ilẹ̀ Yorùbá nílò rẹ o. Torí gbà tá a pè ìjọba jẹ́ kó yé wa pé àwọn alátìlẹyìn gangan náà ló lágbára jù níjọba o. Ìjọba jẹ́ ó yé wa pé aṣojú làwọn jẹ́, pé àwọn nídìí ìrànlọ́wọ́ ẹ̀yin aráàlú. Ohun tí à ń pe máyégún ilẹ̀ Yorùbá fún ojúṣe àwọn ọba wa ni. Torí pé kí ni, ní ìjọ́ àná tí ebi bá ń pààyàn ní ìlú, wọn ò ní kó relé ọba. Téèyàn bá ti délé ọba, gbogbo jíjẹ mímu ìrọ̀rùn mọ́ ni. Ṣùgbọ́n ó jẹ́ ìyàlẹ́nu fún wa pé ní ayé òde òní tí à ń lò lọ yìí, púpọ̀ nínú àwọn ọba wa wọn ò jẹ́ kí géètì wọn wà ní ṣíṣí fún àwọn ebi ń pa mímọ́ o, àfàwọn olówó ìlú ọlọ́lá ìlú. Àwọn tá à ń sọ̀rọ̀ yìí, tá a bá sọ̀rọ̀ ńgbà míì, a máa bọ́ sí pé àìrí èsì yálà látọ̀dọ̀ àwọn ọba wa ni àbí láti ọ̀dọ̀ àwọn ìjọba. Ìdí rèé tí mo fi wá ń pe ẹ̀yin gbogbo tí ń jẹ́ amúlùúdùn wa, tí mo sì fi Alhaji Wasiu Ayinde K1 The Ultimate, mo fi wọ́n ṣe olórí ètò, mo fi wọ́n ṣe olùdarí. Àní kẹ́ wá bá wa dáko o, àdẹ̀ sọ pé kẹ́ wá bá wa ṣe nǹkan ọ̀sìn nílẹ̀ wa. Ṣùgbọ́n a ti ń pariwo ebi tí ń pàlú yìí, a fẹ́ kó dópin ní ilẹ̀ Yorùbá. Torí pé kí ni, wọ́n ní mọ́ ṣáájú mi lẹ́nìkan wí, ẹnìkan yìí sọ pé mọ́ kàn mí. Aṣíwájú ni pírẹ́sídẹ́ǹtì wa, ààyè aṣíwájú ni máyégún ilẹ̀ Yorùbá náà wà. A sì rí pé tó nígbà bá ń wí táláwo ń wí, tí wọ́n bá ń ṣèṣe pé kò yé àwọn, àbí tí wọ́n ń ṣèṣe pé àwọn ò gbọ́, a mọ̀ pé èyí tá à ń sọ yìí yóò dé etí máyégún ilẹ̀ Yorùbá. Torí pé kí ni, alárìíyá amúlùúdùn ni bàbá. Tí wọ́n bá wá rí nǹkan kan tí ń lọ online lórí ayélujára tó jọmọ́ pé èèyàn kan ń dárúkọ K1 The Ultimate, mo mọ̀ wípé dandan ni kí wọ́n gbọ́ bí kílẹ̀ ní ìwí kí ní sọ, bó tilẹ̀ wù kán wọ́n bí sí tò. A mọ̀ pé ẹ ní àwọn nǹkan ọ̀sìn ti yín o, ẹ dẹ̀ ní oko ti yín, ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe. Ṣùgbọ́n oko ilé ẹ̀fọ́ ká jẹ́ olùdarí. Kí lolùdarí tá à ń pè yín sí ni pé àní kẹ́ kó owó yín lọ fi dáko fúnra Yorùbá. Ṣùgbọ́n a fẹ́ ká ẹ lo iyì tọ́lọ́run fún yín, àṣẹ tọ́lọ́run fún yín, agbára wíbẹ̀gẹ̀bẹ̀ tọ́lọ́run fún yín, agbára àṣeyọrí tí kábíyèsí olódùmarè fún yín, a fẹ́ ká ẹ lò lórí ìran Yorùbá. Ẹ ti lápá o, ẹ ti hàn, ẹ ti ṣe mọ́ni gbàgbé. Ṣùgbọ́n a fẹ́ kí mọ́ni gbàgbé yẹn, a fẹ́ kó túbọ̀ máa tẹ̀síwájú. A fẹ́ kó jẹ́ mọ́ni gbàgbé. Kí nìdí tá a fẹ́ kó jẹ́ mọ́ni gbàgbé ni pé a fẹ́ oko ńlá ní ilẹ̀ Yorùbá tí a sì fẹ́ kí ẹ lo ààyè tẹ́ ẹ wà, bẹ́ẹ̀ ṣe mọ lọ́lá ìlú, tẹ́ ẹ mọ olówó ìlú, tẹ́ ẹ mọ ọba, tẹ́ ẹ mọ ìjòyè, gbogbo wọn lẹ mọ̀. Tá a sì mọ́jú ó yé wa pé ọmọ anífowóṣe Àyìndé Adé ni, ẹ bá wa lo anífowóṣe yín, ẹ fi gba ẹ̀tọ́ ìran àwọn ọmọ Yorùbá ní ọwọ́ gbogbo àwọn ọlọ́lá ìlú, olówó ìlú, kẹ́ bá wa gba ẹ̀tọ́ ìran Yorùbá lọ́wọ́ wọn, kí a fi gbé oko ńlá ìgbàlódé kalẹ̀. Bẹ́ẹ̀ ni, ó ti rí bẹ́ẹ̀.